ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ṣe ẹgbẹ́ yẹ̀wò mo wí. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ó yẹ ká mú sùúrù nínú ohun gbogbo. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìkánjú pẹ̀lú sùúrù ọ̀pọ̀ ọ̀pọ̀ ló jẹ́. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ohun tó ṣọṣẹ́ ò tó nǹkan ẹ jẹ́ ká fi sùúrù sí. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ìdí ọ̀rọ̀ nìyẹn ẹgbẹ́ yẹ̀wò. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin òwòrán wa níbikíbi tí ẹ ti ń wò wá orí iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde òun náà ni a wà báyìí lórí ètò gbajúgbajà ní ẹgbẹ́yẹ̀wò. Lórí ètò yìí ni a ti máa ń yànnàná àwọn ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin àwùjọ yálà láàrin ìlú ní ìpínlẹ̀ ní orílẹ̀-èdè àti káàkiri àgbáyé. Lónìí ńkọ́ mo ti ní ọ̀rọ̀ tó ṣe kókó tí a fẹ́ gbéyẹ̀wò. Bákan náà ni mo sì ní àlejò pàtàkì. Ẹ mọ̀ pé lórí ètò yìí àwa kì í hera tí ò lọ́mọ nú, ẹni tó bá ká tó tọ́ sí mú òun la máa fi ń ré. Àlejò mi lónìí àti ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí náà ẹ rí i pé bákan náà ni méjèèjì ṣe rí. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ á gbọ́ kéde ráńpẹ́ láti ọ̀dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò yìí, iléeṣẹ́ ọṣẹ àbùfọ̀ Sure Clean. Oh, what a wonderful world of Sure Clean detergent. Oh yes, you can have a clean and bright wash with Sure Clean. Sure Clean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, Sure Clean detergent makes you shine. As you spread it all, you can see the shine of Sure Clean brightness. Now, wear your smile with pride and nothing to hide. Sure Clean detergent makes your family clean and happy. Sure Clean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sórí ètò. Ní báyìí àyábẹ́lẹ̀ Obiare là ń fi ètò náà ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú, ẹ mọ̀ pé àkókò tá a wà yìí ààwẹ̀ Ramadan ó ti bẹ̀rẹ̀ báyìí ní pẹrẹu. A ti rí pé ààwẹ̀ tọdún yìí ara ọ̀tọ̀ ni Ọlọ́run Allah fi ọdún yìí ṣe. Bí àwa mùsùlùmí báwọn ṣe bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan bẹ́ẹ̀ lẹ́nu àwọn ọmọ lẹ́yìn Kristi àwọn Kristẹni àwọn náà bẹ̀rẹ̀ lẹ́ǹtì ó wá bọ́ sọ́jọ́ kan náà. Ẹ rí i pé ọdún yìí ó yàtọ̀. A fẹ́ sọ̀rọ̀ lórí ààwẹ̀ Ramadan báyìí, lórí pàtàkì ààwẹ̀ Ramadan, àwọn tó jójúṣe mùsùlùmí òdodo lákòókò ààwẹ̀ àti ohun tí ó yẹ kí wọ́n kọ́lẹ̀. Mo sì ní àlejò pàtàkì tí wọ́n jẹ́ pé wọ́n mọ̀ ti fún tẹ̀dọ̀ nípa ẹ̀sìn Islam. Àwọn náà ni Ustad Moshood Ashiru Muder tí wọ́n ní ilé ẹ̀kọ́ ti Tani Arabic and Islamic Institute Adefishan tó wà ní ìlú Ìjẹ̀bú-Òde. Ẹ káàbọ̀ sórí ètò. Akíníkì ọlá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun tá a pè ń tẹ́lẹ̀ wá sórí ètò. Gẹ́gẹ́ mo ṣe sọ, àyábẹ́lẹ̀ Obiare ni a fi ètò náà sí. Ààwẹ̀ Ramadan, kí ló ń jẹ́ ààwẹ̀ Ramadan gan? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim wa bihi nasta'in. A dúpẹ́ fún Ọlọ́run ọba tí ó dá wa sí, tí máa ń ṣe nǹkan bó bá ṣe wù ú. Ní ọdún tó lọ a dágbére fún ààwẹ̀ Ramadan. A ṣàdúrà pé kí ó tún padà bá wa láyé, kó bá wa láàyè. Àwa tá a ṣàdúrà ń jọ́ náà pọ̀, ṣùgbọ́n gbogbo wa náà kọ́ lọ́hún gba àdúrà wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ni ó ti lọ tó ṣe pé Ramadan tọdún yìí kò padà bá wọn láyé. Àwa tí Ọlọ́run wá ní kó bá láyé pẹ̀lú àlàáfíà, a dúpẹ́ fún Ọlọ́run ọba náà. Ọlọ́mọ́sà wọlá apá dúpẹ́ Ramadan tá a ti bẹ̀rẹ̀ yìí náà, ọlọ́mọ́sà jẹ́ kí gbígbà rẹ̀ kó rọ̀ wá lọ́rùn, ọlọ́mọ jẹ́ kó ní wá lára. A ti bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì báyìí, ìparí ẹ̀ náà Ọlọ́run jẹ́ ó sojú ẹ̀mí wa. Eléyìí ti bá wa kó tún fi wálẹ̀ sáyé lọ, ká tún wá sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Gẹ́gẹ́ bí ìbéèrè ẹ̀yin olóòtú wa wípé kí ni jẹ́ ààwẹ̀ Ramadan. Òpó Islam tí Ọlọ́run gbé fún Ànábì wa Muhammad 5 ni. Àkọ́kọ́ ká gbọ́ Ọlọ́run gbọ́, ká sì gba Ànábì gbọ́. Ẹlẹ́ẹ̀kejì ká máa kírun. Ẹlẹ́ẹ̀kẹta ká máa yọ zaka.
òpó kẹrin wá ní ààwẹ̀ rọ̀mọ̀dánà yìí wà tí ẹlẹ́ẹ̀karùn-ún jẹ́ ká lọ sí Mẹ́kà àti Mẹ̀dínà tọ́lọ́run bá fún ní agbára ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn pàápàá irun kíkí nínú òpó ìsìlámù ojoojúmọ́ là á kì kò sáàyè jọ pé mọ́kì ọlọ́mọ tí a fi ní kí ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí wa zakat ẹlòmíì ò ní yọ títí tó fi kúrò láyé torí ẹni tó bá lówó ní ó yọ zaka ṣùgbọ́n rọmọdánà yìí ó jẹ́ orígun kan pàtàkì nínú orígun òpó Islam àwọn ẹ̀mí yìí wà táwọn máa ń gbà tẹ́ pé ní kò pọn dandan ṣùgbọ́n rọmọdánà yìí ọ̀ranyàn ni Ọlọ́run ṣe látọ̀dọ̀ rẹ̀ wá lórí gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí òdodo pátápátá lọ Quran chapter 2 verse 182 ó sọ bẹ́ẹ̀ wípé yá ayu alladhina amanu mo pè yín onígbàgbọ́ òdodo kutiba alaykum siyamu Ọlọ́run ní àwọn rọmọdánà yìí tí mo sọ kalẹ̀ fún yìí mo sí lọ́ranyàn fún yín ní ọ̀ranyàn ní dandan ní kẹ́ ẹ gbà o ó ní kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bí mo ti ṣe lọ́ranyàn fáwọn tó ti síwájú yín lọ la'allakum tattaquna pàápàá kẹlẹ̀jẹ̀ tí ó pa ayọ̀ Ọlọ́run rọmọdánà ní ká fi ebi pa inú wa ká fòǹgbẹ́gbẹ́ ọkàn wa nítorí títọ́lọ́hun torí ti ànábì wa Muhammad kí àwa náà ká lè mọ̀ ká fi àkọ́ni ìbádà ni ká fi ṣe ìbádà torí láti bí oṣù mọ́kànlá Muharram Safar títí dé Shaban tó lọ lánàá yìí tí a bọ́ sí Ramadan báyìí kò sẹ́ni tó sọ pé òun sẹ́lọ̀ anabi wa Muhammad ó ní kullu bani Adama khata'un ó ní gbogbo ọmọ anabi Adama ẹlẹ́ṣẹ̀ ni wá ètò wa dáa jù ní àwọn ẹlẹ́ṣẹ̀ ní ẹni tó túbá Ramadan yìí wá pé tá a bá gbà á Ọlọ́run fi ń yọ ẹ̀ṣẹ̀ ó fi ń pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ó tún fi ń lékúnnú ìmánì wa bàbá máa pè lóṣù usa àwọn nínú wákà àwọn bàbá wa wọ́n ní àkọ́kọ́ Ramadan ìkẹ́ ìgẹ́ ni àárín Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àlùjánnà ni tó túmọ̀ sí pé táwọn ti bẹ̀rẹ̀ Ramadan báyìí àti àkọ́kọ́ àtàárín àtìgbẹ̀yìn oṣù kẹ́ ló jẹ́ fún àwa mùsùlùmí tá a bá gbà bọ́ọ̀lù ń ṣe ní kí àgbà ohun tí ń jẹ́ Ramadan ní ṣókí lákọ̀ọ́kọ́ nìyẹn. àwẹ̀ Ramadan tá a wá sọ yìí nínú àwọn mùsùlùmí àwọn wo ló lẹ́tọ̀ọ́ láti gba àwẹ̀ yìí àwọn wo ló yọ ọ́ lẹ̀ tí ò yọ ọ́ gbà. kò sí mùsùlùmí tí kò lẹ́tọ̀ọ́ àti gba àwẹ̀ Ramadan ẹ̀pẹ́ Ọlọ́run ní pàtó Ọlọ́run sọ kò ní ó ní àyọ̀ àdàsí náà àmọ̀nù gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ṣùgbọ́n nígbà tí wọ́n ń bára rẹ̀ lọ wọ́n wá ní ṣùgbọ́n àwọn kan ń bẹ tó ṣe pé a lè ṣe ìrọ̀rùn ẹ̀dẹ̀ fún pé kí wọ́n má gbà ó ní man kana minkum maridan aw ala safarin fa iddatun min ayami ukhar bóyá à ń gbà Ramadan lọ àárẹ̀ wá dé bẹ́ẹ̀ nìkan nù wa àárẹ̀ wá ń ṣe àárẹ̀ tí ń sì ń ṣe yìí àárẹ̀ tí yóò lè mú láti gba àwẹ̀ ni àfi kí wọ́n tọ́jú ẹ̀ kó gba abẹ́rẹ́ kó jẹun kì í ṣe àárẹ̀ wípé oníṣìǹfọ̀mù wẹ́rẹ́wẹ́rẹ́ bá ń gbé gàrí ó tí o oníṣìǹfọ̀mù wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́ ọ̀tọ̀ lómi ìrìnàṣẹ́ láàárẹ̀ ń ṣe àní ó dàgbẹ́ àrùn kan ń mú díẹ̀díẹ̀ ìyẹn kọ́ o ó ń tara rẹ̀ jẹ ní o àárẹ̀ ọlọ́mọfà rẹ̀ ṣe wá àwọn àárẹ̀ míì ń bẹ kò tiẹ̀ ní gbàrà torí pé ibi tó ń ṣe wọn ni kó jẹ kó mu tí ò bá jẹ tí ò bá mu wàhálà ní fún tí yẹn bá jẹ́ aláàárẹ̀ Ọlọ́run ní afa iddatun min ayyamin ukhar ó lè já àwẹ̀ rẹ̀ táwọn ẹ̀ bá wá lọ ìwọ̀nba tó já ní yóò dá padà àwọn ala safarin tàbí kẹ̀bíyànú Ramadan yẹn fẹ́ rìnrìn àjò tó jìnnà tẹ̀lé pé àfikẹ́yìn tí ẹlòmíì kò lẹ́mìí ẹ̀ ẹlòmíì lẹ́mìí ẹ̀ kódà kó máa láti bí lọ sí Kánò tó gbààwẹ̀ kò sí ní kankan ṣùgbọ́n ẹlòmíì ò lágbára láti bí síbàdàn gan pé kó gbààwẹ̀ rìnrìn àjò yẹn tápẹ́ lẹ́yìn rìnrìn àjò tó sì lè gbààwẹ̀ yẹn Ọlọ́run ní ẹ jẹun tí àwẹ̀ bá wá lọ tán kó wá san ìtanràn àwẹ̀ tó já méjì ní mẹ́ta ní kó san ṣùgbọ́n Ọlọ́run wàhálà lẹ́dín náà yóò ti kú náà fìdíyàtún tọ́ àmọ́ miskin àwọn kan wọ́n bẹ́tẹ́ pé ní àwọn ò lágbára bóyá lápèjúwe àwọn arúgbó wájọkújọkú sọmọ pé Ọlọ́run ò yọ̀ǹda ẹ̀sìn fẹ́ni kankan ẹ̀ńtọ́lọ́run yọ̀ǹda ẹ̀sìn fún Ọlọ́run má jẹ́ pẹ̀lú irú wọn oníwèrè tọpọlọ ẹ ti dàrú tó
tó dẹ̀ jẹ́ mùsùlùmí gbogbo tí bá ń sọ lásìkò tó ya wèrè yẹn ọlọ́run ní kọ́lẹ̀ fún lọ́dà bó bá dúró tó bá pa ọkọ̀ ọgbẹ́nu ọlọ́mọdé àdín tí ò dá ṣùgbọ́n báyìí àwọn arúgbó mi ti dàgbà bí 90-80 tẹ́pẹ́ ní wọn ò lágbára àti gbà á mọ́ ọlọ́run irú àwọn bẹ́ẹ̀ wọ́n máa fi oúnjẹ ṣètànràn fún aláìní fìdíyàtọ̀ tọ́ àmọ́ miskin wọ́n oúnjẹ kan àjẹyó wọ́n á gbé fẹ́nìkan tí wọ́n bá ti gbé fún ó ti dípò àwẹ̀ tí àwọn ò lè gbà yàtọ̀ sí yẹn àwọn táwọn mùsùlùmí tó kù tá a kù àfi ká gba àwẹ̀ ọ̀ranyàn sí ni ká gbà á kì í ṣe nọ́mbà tó láṣẹ àti ọ̀dọ̀ ọlọ́run ni bára yìí ò bá dá ó lè gbàǹjọ́ mi tó wá pé àwọn àárẹ̀ míì kan wá ń bẹ tó ṣe pé àárẹ̀ àwa máa lọ ni ọlọ́mọ fèrè ẹ̀ka ẹnì kọ̀ọ̀kan wa irú àyẹn náà ọmọ fóúnjẹ ṣe ìtanràn fún aláìní náà ní ṣókí ní bẹ̀yẹn sá. àwọn obìnrin ńkọ́ tí wọ́n bá ń ṣe é là wọ́n lọ́wọ́. ẹ ṣeun nínú òfin ọlọ́run ni pé tí àwọn obìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àsìkò yẹn wọ́n á fàwẹ̀ lẹ̀ wọn ò ní gbà kódà wọn ò fìrún lẹ̀ gan wọn ò ní kí lásìkò yẹn ọjọ́ 5 ló fi ṣe ni ọjọ́ 7 ni ọjọ́ 15 ni ṣẹ̀ríà fún àwọn obìnrin láàyè yìí pé ńgbà náà kí wọ́n fìrún lẹ̀ kí wọ́n fàwẹ̀ lẹ̀ ṣùgbọ́n ọlọ́run wá fi irun bùn wọn gbogbo ọ̀run tí wọ́n bá kí lásìkò tí wọ́n ń ṣe nǹkan oṣù yẹn tàbí àsìkò tí wọ́n ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ lọ́wọ́ wọn ò ní dá padà ṣùgbọ́n àwẹ̀ tí wọ́n bá ti ń parí nǹkan oṣù táwẹ̀ bá ti lọ tán wọ́n ó dá àwẹ̀ ní padà eléyìí máa ń ṣe mí lànà fọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tọ́lá máa ń pariwo fún wa táwọn ṣe wá sí fún wọn ẹlòmíín ti jẹ gbèsè àwẹ̀ ọdún 15 ó ti jẹ́ lẹ́sìn tí ò san ọlọ́run ò sì bùn wọn ẹ̀tọ́ ni pé tí wọ́n bá ti ń parí àwẹ̀ iye tí wọ́n jẹun ní kí wọ́n san kí wọ́n dá padà bó ṣe rí nìyẹn. ẹ ṣe pọ̀ ẹja wa wò àwẹ̀ ṣé àákàn ṣáàjì àní jẹun ni àbó ní ọba àṣẹ gbà àwẹ̀ gan ọ̀nà wo la gbà àwẹ̀ Ramadan. Ànábì wa Muhammad sallam ó ní khudhu anni manasikakum ẹ̀yin mùsùlùmí ìlànà tí èmi ànábì tọ̀ tí mo fi ṣẹ̀sìn náà ní káyọ̀ sí kínní káyọ̀ fi sìn àǹfààní tọ́lọ́run fún àwa mùsùlùmí nínú Ramadan pọ̀ ànábì ní tá bá fẹ́ gbààwẹ̀ tasakharu ẹ má gbàgbà yípo tasakharu ẹ jẹ sààrì ó ní fa inna fi sahuri barakatun sààrì tẹ́ bá jẹ yẹn ànábì ní àlùbáríkà sí kínní ó tún pọ̀ ńbẹ̀ ọlọ́run ní ẹ máa jẹ ẹ máa mu títí tí òwú funfun ó fi farahàn láti inú òwú dúdú min alfajr yẹni pé títí alfajr ó fi là láì máa jẹ sààrì ní àsìkò tá a wà yìí wọ́n wá wo àsìkò ó ní oko kákàsùnbà àsìkò kákàsùnbà yẹn àwọn àwo ń tá a fi ké àyà Kùránì 50 láàfin fóúnjẹ ẹlẹ̀ pẹ̀tọ̀ ó dà ń pé àsìkò ti tó kì í ṣàjẹmọ́jú ni àjẹ sààrì bá tún ayá tó tún sí ní ànábì ní tí òòrùn bá tún ti wọ̀ ẹ̀ tún sí ẹnu ẹni pé kájẹ sààrì nínú orígun àwẹ̀ ni ká tó wá sínú pẹ̀lú tó bá fẹ́ sínú yẹn ní ká fi tó dàbí èso bí omi ká fi sínú kó tó di pé a máa jẹ àwọn oúnjẹ ànábì ní ká lọ́ra jẹ sààrì ká sì yára sí ẹnu nígbà yẹn bàbá wa láyé jọ̀hún kódà nígbà tí mi gẹ́wà ń kékeré gbà mí wà lè jẹ sààrì láago 2 wọ́n lè jẹ láago 3 kílẹ̀ tó wá mọ́ gan àwẹ̀ tí ń gbóyàn àwẹ̀ tí ń gbé àgbà ọmọgbà náà ó dọ̀gbọ́n ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ti ní kí ọ̀rọ̀ ìsìlámù yé wa dáadáa kò ní ìdí à ń jẹ sààrì láago 3 aago 2 jẹ́ kí àsìkò tó kó lọ́ra kó tó jẹ tẹ́bàdà pé Ọlọ́run ti ní kí ilẹ̀ ṣú kóòrùn ọwọ́ ká yára sínú pẹ̀lú tó dáa ẹ̀tọ́ nínú Islam. ẹ̀sọ́ sì yẹn ní ká jẹ sààrì tó wá jẹ́ pé bóyá lè yẹn gbàgbé sùn lọ tí ó wàá jẹ sààrì tí kò láwẹ̀. tí ó bá ṣe pé èèyàn gbàgbé sùn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan èèyàn wá sùn bóyá nǹkan kan ṣe bóyá rẹ̀ ìgbà tí ó jí aago 7 àárọ̀ ti lù tó bá ẹ̀tọ́ ni kó máa gbà ẹ̀tọ́ ni kó gbà tó bá lágbára bẹ́ẹ̀ kó máa gbà àwẹ̀ lọ kódà irú àwọn yẹn gan ó ti ṣe mí rí ó ti ṣe mí tí mo jókòó iná rí àlọ́ wá sí mọ́jú dáadáa mo ní ká sùn díẹ̀ ìkámọ̀ ni wọ́n ṣe tí mo fi jíjọ́ náà àtìyàwó àtọmọtò bísímìláì àwẹ̀ ti yá ànábì náà sì máa ń ṣe ṣùgbọ́n àlè fi tànábì àtìlẹ́wàwé ti ànábì tọ́lọ́ Ọlọ́run dá special ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ náà pé ìyẹn gbàgbé sùn lọ wá jí ó lè máa bá àwẹ̀ rẹ̀ lọ ó sì ní àwẹ̀ tó bá rí pé
ohun ò lẹ́mìí ẹ̀ o àjẹpẹ́ ní táwọn ẹ̀ bá lọ tán yóò san ẹ̀yọ̀ kan mi tó bá dájú náà ni pé irú àwẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ sí mọ́jà àwẹ̀ rẹ àwẹ̀ yẹn máa ń dùn kì í gbóyàn ń ló dáa jù. ẹ ṣeun pọ̀ Náà. tá a bá fẹ́ sínú lálẹ́ náà torí mo rántí ìgbà tá a wà kéékèèké bàbá wa àwọn tó jẹ́ mùsùlùmí ládùúgbò wa tó bá fẹ́ sínú wọn wà kóríṣiríṣi oúnjẹ àkọ́kọ́ mọ ẹ̀kọ́ wọn ò gùn yán wọn ò ṣe ìwọra pé mo ti ń gbààwẹ̀ látàárọ̀ ẹlòmíì ò fi jẹun ṣé lè bó tó dà bẹ́ẹ̀. Ọlọ́run ní kulu washrabu wala tusrifu ẹ jẹ ẹ mu ẹ má jẹjẹ àpà ẹ má mùmú àpà ẹ má nànà àpà ètò dájú náà ni pé kí mùsùlùmí jẹun níwọ̀nba òfin ìsìláàmù àbí ẹ̀kọ́ ìsìláàmù nípa jíjẹ ni kéèyàn dánú ẹ̀ sí mẹ́ta apá kan fún oúnjẹ apá kan fún omi apá kan fún àlàáfíà àtẹ́gùn ṣùgbọ́n ẹlòmíì àtàyè oúnjẹ àtàyè omi àtàyè atẹ́gùn àlàáfíà oúnjẹ ní òrò díbẹ̀ tí yẹn bá ti wá ń jẹ jù pàápàá gan yóò tún máa hàfẹ́ tiẹ̀ ẹ má jẹ́ àṣàṣe jù ìwọ̀nba náà ní sínú ìwọ̀nba ní sàárì Ọlọ́run musa ṣàánú wa. Àmín. Náà. Lákòókò àwẹ̀ àwọn nǹkan wo ló yẹ ká yàgò fún tí ó yá máa ṣe àti pé àwọn nǹkan wo ló yá máa ṣe lákòókò àwẹ̀ àwọn wo ló yá yàgò fún àwọn ló yá máa ṣe. àwẹ̀ Ramadan oṣù àlùbáríkà ni gẹ́gẹ́ bá a ṣe wílẹ̀ kan oṣù USA ni nísìnyí ìpalẹ̀mọ́ méjì la gbọ́dọ̀ ní ìpalẹ̀mọ́ oúnjẹ àti ìpalẹ̀mọ́ ìbádà lásìkò Ramadan àǹfààní tọ́lọ́run fún wa ni pé ṣe rí àwọn ọ̀ranyàn tí à ń kí tàbí sí ọ̀ranyàn kan tá à ń ṣe kí Ramadan tó dé Ọlọ́run lè fa ńlá dá 10 tó bá dínú Ramadan ọ̀nà 70 tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn lọ́lọ́run fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń yan náfìlà à ń ṣe àwọn sọ̀dákọ́ọ̀tì tí ẹ bá dínú Ramadan ṣe lọ́lọ́run yóò fún wa ní ládàá pé ọ̀ranyàn la ṣe náfìlà láyàn ọ̀nà Ramadan o Ọlọ́run yóò wá fún wa ládàá pé ọ̀ranyàn la kí ṣùgbọ́n ètò ìjọ ọ̀ranyàn yóò lọ́pọ̀ rẹ̀ lọ́nà 70 fún wa àkọ́kọ́ ni pé ní Ramadan ká máa ka alukuran dáadáa iṣẹ́ wa níbẹ̀ ká máa ṣe azkar ká máa rántí Ọlọ́run iṣẹ́ tá a gbọ́dọ̀ máa ṣe ni ká máa lọ gbọ́ wáàsí iṣẹ́ tá a gbọ́dọ̀ máa ṣe ni ká wá pọ̀ ní sọ́dákọ̀ ẹni tí ó máa ṣàánú ẹni tó kù díẹ̀ káàtó fún nínú Ramadan iṣẹ́ wa ni ká kí tàràwí gbogbo òrùn la gbọ́dọ̀ máa kí o gbogbo òrùn ọ̀ranyàn yẹn a gbọ́dọ̀ kí lásìkò rẹ̀ o lálẹ́ ká tó ṣe náfìlà tàràwí Ànábì wa Muhammad ó ní ẹnikẹ́ni tí ó bá dúró pẹ̀lú ìmáàmù lálẹ́ tó fi kí ìṣáì kò wá já pẹ̀lú ẹ̀ tó fi jọ parí ìrun yẹn wọ́n ní àáfọ̀n ládàá pé gbogbo ìrun òru rẹ̀ ló fi kírun fọlọ́ ó kí ìṣáì níjàmá ó tún wá kí àsùnbà àjọ kejì níjàmá wọ́n ní wọ́n kọ́lẹ̀ fún pé gbogbo òru rẹ̀ ló fi yàn náfìlà fọlọ́ ẹlẹ́ẹ̀kejì kẹ̀ nínú Ramadan kìyàmù láyl agbọ́dọ̀ jẹ́ ó pọ̀ yẹn ni pé ká dìde ká mọ yan náfìlà ní òru Ànábì ní ìrun tọ́lọ́run tún nífẹ̀ẹ́ sí jù láyé lẹ́yìn ìrun ọ̀ranyàn ìrun tá a kí lóru ni nígbà tí gbogbo ẹ bá ti dákẹ́ mínímínímíní táwa dìde tá a bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run nígbà yẹn ìyẹn ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ohun tí Ọlọ́run ò fẹ́ káàwé ó tó dé òun náà la gbọ́dọ̀ jìnnà sí nínú Ramadan òun gbààwẹ̀ òun parọ́ òun láwẹ̀ òun pààwẹ̀ òun sọ̀rọ̀ ẹ̀yìn òun láwẹ̀ ẹlòmíì bá a ṣe ní torí Ànábì jẹ́ ká mọ̀ wípé tí oṣù Ramadan bá ti lé wọn ó ṣílẹ̀kùn gbogbo tí ń jẹ́ ìkẹsàn mọ̀ wọn ó sì sílẹ̀ ilẹ̀kùn gbígbàdúrà wọn ó sì sílẹ̀ wọn wàá mú àṣetánì wọn ó dé lẹ́kùn wọn kò ní lè rí ṣe nǹkan kan máa ń sọ náà rọ̀ mi pé ó dàbẹ́ ni pé bọ́lọ̀ ń ṣe di àṣetánì náà ó dà pé àṣetánì àwọn ẹlòmíì ó já okùn níbi tí wọ́n dé mọ́ ẹni tí wọ́n so mọ́ torí pé ẹlòmíì nínú Ramadan ó tún ní ọtí ìsinu ó tún ní ọtí sàárì kódà ó tún ní gbó sínú ẹlòmíì ní gbó sàárì ó bá wẹ́ ó kàn tán rẹ jẹ ní o wọ́n fi panu ni kò mọ̀ wẹ̀ gbà ẹ̀ gan fẹ́ bẹ́tà fún ẹ ó gbà wẹ̀ tí ò dáa ó tún ṣe òun parọ́ nínú àwẹ̀ òun jalè nínú àwẹ̀ ẹ̀dì ẹlẹ́dìẹ ló mú tó fi jẹ sẹ̀rí àkọ́kọ́ sàǹpọ́rí ẹ ti burú ọmọ ẹ̀dì ẹlẹ́dìẹ ní pẹ́sẹ́ ẹ̀dì ẹ̀ mú wa ẹlẹ́mẹ̀rin ẹlẹ́ran ráìsì àsìkò Ramadan ìbẹ̀rù Ọlọ́run ni sọ́mọ pé
ànábì ní ọlọ́run ó jẹ́ ká mọ̀ yìí pé gbogbo sí ọmọ ànábì ádámù ti ń ṣe làhú tiwọn ni ìlà sọ̀b àfàwẹ̀ fàyínà húlí torí èmi gangan mo ní àwẹ̀ yẹn wà ní àjèsì bíi èmi gan ní sì fún ẹni tó gbàwẹ̀ ní ẹ̀san ìdí ni pé ọlọ́run nìkan ló mọ ẹni tó ń gbàwẹ̀ baálé ilé mi gbàwẹ̀ kó ń lé ń gbọ́ ọdẹ́ta ó ya ẹ̀sọ́ alámọ̀là ó jẹun ó yó ó padà sílé pé ayé alámọ̀ ní ògì ọtí rẹ́dì ó sì mọ̀ pé òun tan rẹ̀ jẹ ní sẹ́kọ̀ọ́ ọlọ́run ló mọ ẹni tó gbàwẹ̀ ẹni tó gbàwẹ̀ tó fi halali gbàwẹ̀ ọlọ́run ló mọ̀ ẹni tó fi haramu gbà ọlọ́run ní ó fún rẹ̀ san kó wá lẹ́san gbogbo ohun tó ọlọ́run bá ò fẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn ni ìsọkúsọ ni ìjẹkújẹ ni pàápàá nísìnyí èṣù tí ọlọ́run gbé sí inú àpò kówá àti ọ̀rọ̀ ọ̀dọ́ wa a gbọ́dọ̀ ṣọ́ra fún kíní àṣetánì náà ansẹ̀ tí wá ní o bó ṣe jálè jẹ́ náà ló jẹ́ iná nínú rọmọdánà ayé wòwòkúwò ayé gbọ́gbọ́kúgbọ́ ìsọkúsọ a gbọ́dọ̀ sọ ṣùgbọ́n nínú rọmọdánà ìwọ́n wá mú fídíò fóònù gbogbo ohun tí ò dáa tí ò dáa tí ò dáa àwọn oníhòòrì o àwọn tí ń bára wọn láṣepọ̀ àwọn jákujàku ni wọ́n ń wò ó láwẹ̀ o a gbọ́dọ̀ kíyèsí àwọn nǹkan wọ̀nyí gbogbo nǹkan ló lè ba àwẹ̀ èèyàn jẹ́ ọlọ́run dákun àwẹ̀ wa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o ọlọ́run mọ́sá àgbánibàdà fún wa. ẹ jẹ́ àdókè lọ́hùn ká gbọ́ kéde ráńpẹ́ ká tó mọ tẹ̀síwájú àkókò tí ń kó wa ń papá mọ́ra. Oh, what a wonderful world of SureClean detergent. Oh yes, you can have a clean and bright wash with SureClean. SureClean detergent is tough on stains, gentle on your hands, and leaves clothes smelling fresh. Oh see, for clean whites and all colors, SureClean detergent makes you shine. As you spread it all, you can see the shine of SureClean brightness. Now, wear your smile with pride and nothing to hide. SureClean detergent makes your family clean and happy. SureClean detergent, happiness with every wash. Ẹ káàbọ̀ padà sí orí ètò ẹ̀yin òwòrán wa Ustaz Mashood Ashiru Mudar ti iléèwé Tani Arabic and Islamic Institute Adéfisàn tó wà ń Jẹ́bódè wọ́n sì wà ń kalẹ̀ ẹ rí i pé wọ́n ti sọ̀rọ̀ ilẹ̀ ti kún lákòókò àwẹ̀ àwọn kan tó máa ń sọ ẹ̀yìn bá níyàwó ńlé ṣé kò lẹ́tọ̀ọ́ àti súnmọ́ lákòókò àwẹ̀. Al-Qur'an ní uhilla lakum laylata siyami rafathu ila nisaikum hunna libasun lakum wa antum libasun lahunna. Ọlọ́run ní mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín ní òru ààwẹ̀ ẹ súnmọ́ ìyàwó yín. Ọlọ́run ní aṣọ ọ̀dàbọ̀ra ni wọ́n jẹ́ fún yín èyí náà jẹ́ aṣọ ọ̀dàbọ̀ra fún wọn. Ọlọ́run ní mo ti mọ̀ pé ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin ẹ̀ máa fẹ́ tan ara yín jẹ ṣùgbọ́n àwọn nígbà ayé ànábì wọn àti ìgbọ́ àyà yìí ọ̀kan náà àwọn sàábé nígbà tí ó di alẹ́ wọn àti ìmọ̀fin báwo wọn bá rọ́ọ̀lù ìyàwó ẹ̀ ẹ̀rọ wọn àbáyé pé àìwọ̀ ọmọláwa sóhun dáràn báyìí ọlọ́wọ́ bá nàbì pé ẹ̀yin sì wọ́n yí parọ́ bíi tiwa ń tiwọn pé ìwà nàbì òun ṣe kíní kan lóru kílò ànábì kílò ṣe òun súnmọ́ yàrá ọlọ́mọba ni òhìnlẹ̀ lákùn mo ṣe lẹ́tọ̀ fún yín a gbọ́dọ̀ gbà ká ní bàbá ti agbáwẹ̀ ìyàwó náà ti gbàwẹ̀ oorun ẹnu kó má kọjá ààyè kó tó jẹ sàárì ṣe ń tó ṣe lẹ́yìn sàárì má débẹ̀ mọ́ ní ti halali ni o ti ṣe haramu o tọ́lá lómi náà haramu ní jẹ́nu Ramadan haramu náà sì ní ṣe o halali rẹ ni o Islam gbà láàyè bẹ́ẹ̀ ká súnmọ́ ìyàwó wa ká súnmọ́ ọkọ wa níjọ́ náà tí Ọlọ́run bá fẹ́. gẹ́gẹ́ bí nígbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni Ọlọ́run ti gbé Sátánì ó ti dè mọ́lẹ̀ lọ́wọ́ àrípé láwùkọ́ àwẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí máa ń mọtí yóò ní tẹ́lẹ̀ ọtí àwọn tó ń ṣàgbèrè wọn ní lọ sí ọ̀dọ̀ àwọn nàbì mọ́ ǹjẹ́ táwẹ̀ bàbá tún parí tán sọ́yà tún padà kájà wa tún padà sí di ebi rẹ̀ àwẹ̀ ti parí ẹlòmíì bá fẹ́ sí tọ́jẹ́ pé ọtí ni ó kù lẹ̀ tí ó fi ṣe. kọ́lọ̀ mọ̀ jẹ́ kí èso rí wa mú wọ́n níjọ́ tí a bá parí Ramadan àṣetánì á pariwo wọ́n ní kí ló ṣe ọ́ á ní tó ṣẹlẹ̀ ní pé gbogbo mùsùlùmí yìí Ọlọ́run ti foríjì wọ́n ó ti ṣàánú wọn ẹ̀yọ́ máa ń ẹ̀fọn sí gbòòrò ẹ̀bà rẹ̀ wọ́n jẹ́ tí yẹn bá ti wá ń rò pé nǹkan kan yẹn ń pèsè lọ́kàn pé kóun ṣe tí ò dáa lẹ́yìn Ramadan yìí kó yá sí a'udhu billahi minash shaitanir rajim kò dáa tó o bá ti tú bánu Ramadan má padà sí díẹ̀ mọ́ ẹlòmíì ò kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò èsì ní ọ̀gbáge àti kásámú báyìí mọ́sálásí ti kún ó ti kún rẹpẹtẹ ọ̀la ọ̀túnla yóò tún máa kún tó bá bó ṣe ń kún lọ yẹn náà má fi mọ́sálásí lẹ̀ mọ́
má fìrún lẹ̀ mọ́ má fàwẹ́ lẹ̀ mọ́ wọ́n padà sí di ẹbí rẹ tí o ti gbogbo ẹlòmíì ọtí inú fírísà rẹ̀ kò dànù ó lọ kó tọ́jú ẹni lọ kó dànù gbogbo àwọn jákujàku èkùrọ́ tó ń fọwọ́ pa kọ́lọ́run kó yọrọ mọ́dánù tó dé gbogbo àwọn òrìṣà yẹn mọ́dédé ẹ̀ mọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá rẹ̀ mọ́dédé ẹ̀ mọ́ kọ́lọ́ mọ́sá àforíjìn wa kò lẹ́tọ̀ọ́ ká gbààwẹ̀ tán ká tó padà sí di ẹ̀ṣẹ̀ ọlọ́dà kò mọ́ bà àwẹ̀ wa jẹ́ o kọ́lọ́ mọ́sá ṣàánú wa o. àmín. tó ẹ̀yin aráalé láti bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn ni ẹ ti gbọ́ tí ustaz wa Moshood Ashiru mudiru ti Tani Arabic and Islamic Institute tó wà ní Adéfisàn níjẹ̀bú-Òde ẹ rí i pé wọ́n ti sọ̀rọ̀ ilẹ̀ ti kún tàbá fàyè gbà wọ́n mọ̀ bárọ̀ bọ̀ náà wọ́n mọ̀ nítorí wọn ní bá lọ wọ́n mọ̀ sọ̀rọ̀ náà bọ̀ lọ torí náà àkókò tí kò wá ń papá mọ́ra títí ọjọ́ mẹ́jọ tí a tún máa mú kókó ọ̀rọ̀ mìíràn wá lórí ètò Ẹgbẹ́yẹ̀wò ní orúkọ àwọn aláṣẹ iléeṣẹ́ wọn ní ká kí n dáadáa o ẹ ṣe pọ̀ tá a pè ń tẹ̀lé wa o níjọ́ mi tàbá tún pè ẹ mọ̀ jẹ́ wa ẹ ṣe pọ̀ èmi atọ́kùn ètò Agboola Èlùfójú ló ń kí n pé ire o. ìdí ọ̀rọ̀ nìyẹn Ẹgbẹ́yẹ̀wò ìdí ọ̀rọ̀ nìyẹn.